ẹ̀yin ọmọ Yorùbá mo kí gbogbo wa àti ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ mo dẹ̀ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pápásá níbi tí ẹ bá ti ń wò mí Teni ọmọ ológo Empress lórúkọ tèmi mo fẹ́ kí ẹ bá mi wo fídíò tí mo fẹ́ fi ṣe àfihàn yìí kí ni tí ó rọ̀ǹgì nínú nǹkan tí arábìnrin tí mo fẹ́ gbé sójú móhùnmáwòrán yìí kí ni tó rọ̀ǹgì nínú nǹkan tó ṣe torí wípé ìgbà mìíràn wà torí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe èpè fún ọmọbìnrin kò sẹ́ni tó lè nírú ẹ̀ nínú ẹbí ẹ̀ kó ní pé kó kú tàbí kò sẹ́ni tó lè nírú ọmọbìnrin tó jọmọ kékeré tọ́lọ́run dẹ̀ fún ní ẹ̀bùn orin tálẹ́ǹtì tiẹ̀ kó wá ní wípé ògo rẹ̀ kó wọlẹ̀ lójijì ṣùgbọ́n ìkà àwọn abiyamọ ọ̀dájú abiyamọ ń la fi sọ pé kí Yorùbá kó pín tí Yorùbá bá dá wà ní ààyè tiẹ̀ mi ò tí ì rí ẹni tó bá lọ fẹ́ Fúlàní tàbí ẹni tó jẹ́ pé Fúlàní gangan lòun tí wọ́n ti dàgbà sílẹ̀ Yorùbá tán ti pọ́nrọ́ di Yorùbá Fúlàní débi tí yóò lè jáde àsabiyamọ tí ó mọ̀ gbé ọmọ kékeré ọmọ 29 years tí ó mọ̀ gbèsè pé ṣó lè jẹ́rú ẹ̀ ló ní ọmọ tí wọ́n ń pè ní Teni ọláì ṣó lè jóun ló bírú ọmọ báyìí kó wá jáde kó ló fẹ́ máa ṣépè fúnrú ọmọ yẹn wípé irú àwọ́ọ̀dù tí wọ́n gbé fún wípé ó yẹ kí ìjọba ó yẹ kí wọ́n lè pè sákìyèsí àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ nǹkan yìí tí wọ́n gbé ìkan yìí sílẹ̀ ó yẹ kí wọ́n lè pe ọmọ yẹn kí wọ́n gba àwọ́ọ̀dù yẹn lọ́wọ́ ẹ̀ ṣé tó bá jọ mẹ́ màdámù ṣé wọ́n lè sọ wípé kí wọ́n gba oríire tí wọ́n fún ọmọ ẹ̀ kàn gbà padà kúrò lọ́wọ́ ẹ̀ torí wípé ó yẹ kó kúnlẹ̀ fún pírẹsidẹ́ǹtì àbí torí pé kì í ṣe Fúlàní ni wọ́n gbé àwọ́ọ̀dù fún kì í ṣe Haúsá gbó ti dé pé Yorùbá yẹn ni wọ́n fún ìlara ti dé àbí ẹ̀yin ni wọ́n rán síta so àwọn Àṣàkẹ́ gbéṣẹ́ fún yín àbí I'm very sure pásàkẹ́ gun ò lè rán ẹ níṣẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn tí wá gun ò tiẹ̀ lè rán rú yín níṣẹ́ torí pé àwọn náà ti gba more than that tí wọ́n ti gbé a lot of things ìgbà tí wọ́n fún wọn ní Amẹ́ríkà kò sẹ́nibọ̀dì tí ó rán wọn nínú wọn ó ṣe jẹ́ yín nìkan náà ni kí ló dé tí lára pa yín kú ẹ̀yin abiyamọ onílara kí ló dé tí lára pa ẹ́ kú mi ò rí nǹkan tí ọmọbìnrin yìí ṣe tó rọ́ǹgì náà mi ò rí nǹkan tí Teni ọlá ṣe tó rọ́ǹgì nínú nǹkan tó ṣe yìí ṣé kó wá kúnlẹ̀ ni àbí kí lẹ ń fìw kí lẹ mì ṣé ọmọ Buhari gan kúnlẹ̀ fún Buhari ni ṣé àwọn ọmọ ẹ̀ kúnlẹ̀ fún rí ni àbá kiri wọn níta bọ́n ṣe máa ń nawọ́ sí bàbá wọn pẹ̀lẹ́ntà sí góòsì lélẹ̀ tó wà ń bẹ̀ bí ọmọ yẹn bá wò ó wò níwò pé góòsì lélẹ̀ tó wà ń bẹ̀ ni góòsì kọlu ló wà ń bí so elé Buhari gangan fúnra rẹ̀ tẹ́ ló ń wò láwòrán lọ n tí Buhari ń tọ̀ láti ṣe ni pé ọmọ ìkún kẹ́kẹ́ o àbí mo lè ríru ọmọ bá ọmọ ìpọ̀ lọ́kàn ó wo súrà ògo wájú ọmọ àtẹ̀yìn ọlá rẹ̀ ní ọjọ́ wájú rẹ̀ tó kún kẹ́kẹ́ àtẹ̀yìn ọlá rẹ̀ ní Buhari wò kóró gbogbo nǹkan tẹ́yìn ro ẹ̀yìn onílara mọ̀mọ́ onílara kílódé tó gún mú ayé yín ìtì yìí náà ni bẹ́ẹ̀ sì máa rí challenge tẹ́ sì máa challenge àwọn èèyàn tẹ́ máa mú mistake ìgbésí ayé àwọn ènìyàn ọmọ yìí dẹ̀ appreciate ẹ̀ at least fídíò yẹn parí now this lady appreciate it kí ni problem ẹ bá mi wo fídíò tí mo gbé wá síwájú yín kẹ́ ẹ wo mistake Teni ọlá o. ọlá àpáta Teni. That's it. Yeah, mama. Don't forget to subscribe to my YouTube channel and